A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC pẹ̀lú àjọṣepọ̀ àjọ alámòjútó ìwé ìrìnnà NIS àti àjọ ìwà àtúnṣe NCO sì ti parí ìgbésẹ̀ àti dá àwọn ará ilẹ̀ òkèèrè 192 192 tí wọ́n dájọ́ fún lórí ẹ̀sùn ìwà dàlúrú orí ẹ̀rọ ayélujára, jìbìtì orí ẹ̀rọ àti àwọn ìwà ọ̀daràn mìíràn ní ìpínlẹ̀ Èkó padà. Ìgbésẹ̀ tí ó ṣe àfihàn iṣẹ́ ńlá láàárín àjọ sí àjọ cross-agency operation wáyé lẹ́yìn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú àwọn 759 afurasí àti àṣeyọrí ìgbẹ́jọ́. Ọjọ́ 10 oṣù Kejìlá ọdún 2024 ni àjọ EFCC ṣe ìkọlù sí òpópónà Oyin Jọláyẹmí ní Victoria Island, ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí àlàyé EFCC, ìgbésẹ̀ àti dá wọn padà sí ìlú wọn ti bẹ̀rẹ̀ láti ọjọ́ Ẹtì, ọjọ́ 15 oṣù Kẹjọ ọdún 2025 lẹ́yìn tí ilé ẹjọ́ tó ga jùlọ dá ẹjọ́ wọn lórí oríṣiríṣi ẹ̀sùn tí ó dá lórí ìṣòwò kúmọkùmọ, ìwà ọ̀daràn orí ẹ̀rọ àti òwò Ponzi scheme. Ìpele ẹlẹ́wọ̀n àkọ́kọ́ tí wọ́n jẹ́ 42 níbi tí a ti rí ará Chinese àti Filipino ni wọ́n dá padà sí ilẹ̀ wọn ní ọjọ́ 15 oṣù Kẹjọ. Lẹ́yìn èyí ni wọ́n ń kó wọn díẹ̀díẹ̀ fún gbogbo oṣù Kẹjọ sí oṣù Kẹsàn-án. Ìpele tí ó gbẹ̀yìn láti rí 50 ará Chinese àti Tunisian kan tí wọ́n dá padà ní ọjọ́ 16 oṣù Kẹwàá ọdún 2025 gẹ́gẹ́ bí àṣẹ ilé ẹjọ́ àti òfin àjọ alámòjútó ìwé ìrìnnà, tí àpapọ̀ gbogbo àwọn tí wọ́n dá padà fi jẹ́ 192 192. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Olùdásílẹ̀ Ifásitì Afẹ́ Babalọ́lá ní Adó-Èkìtì, Abrad Ààrẹ Afẹ́ Babalọ́lá ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí àlékún owó èlé interest rate tí Ilé Ìfowópamọ́ Nàìjíríà bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ọ̀kan lára ìṣòro gbòógì tó ń fa ìdíwọ́ fún ìdàgbàsókè ọrọ̀ ajé àti ìrónilágbára ọmọ orílẹ̀-èdè. Ọ̀rọ̀ yìí jẹ jáde níbi ìdánilẹ́kọ̀ọ́ kejì ọlọ́dọọdún Ààrẹ Afẹ́ Babalọ́lá Day tí ó wáyé lópin ọ̀sẹ̀ ní Ewì Palace, Adó-Èkìtì. Babalọ́lá kérora wípé ìṣòro tí ilé ìfowópamọ́ ń gbélé owó yíyá ti mú kí ó nira fún àwọn olókoòwò kéékèèké àti àgbẹ̀ àti rí owó yá. Ó ní èlé ìdá 20 nínú ọgọ́rùn-ún 20% interest ti mú kí ọ̀pọ̀lọpọ̀ okòòwò kó gbá wọlé tí àti gbinlẹ̀ okòòwò nira, èyí tí wá ṣe àlékún ìpele àìsíṣẹ́ àti ìṣẹ́ lórílẹ̀-èdè. Láti mú àdínkù bá èyí ni àgbàmọ̀fin yìí fi ní òun ṣe ìdásílẹ̀ ilé ìfowópamọ́ alájẹsẹ́kù méjì, Cooperative Society, pẹ̀lú àpapọ̀ owó ìdókòòwò igba mílíọ̀nù náírà 200 million naira láti fi pèsè owó yíyá soft loan fún ó kéré tán 2,000 ènìyàn pẹ̀lú èlé tí kò ju ìdá 5 nínú ọgọ́rùn-ún 5%. Babalọ́lá ní àwọn gbé ìgbésẹ̀ yìí láti fi ṣe àtìlẹ́yìn fún àwọn oníṣòwò, olókoòwò kéékèèké, àgbẹ̀ àti àwọn tí owó tó ń wọlé fún wọn tó nǹkan tí wọ́n ti gbádànù kúrò ní ilé ìfowópamọ́ látàrí òfin tó le koko bí ojú ẹja. Ó fi kún un wípé ẹgbẹ́ alájẹsẹ́kù yìí ti bẹ̀rẹ̀ iṣẹ́, ó sì ti ń ní ipa láti gbé aráàlú kúrò nínú ìṣẹ́. Ó wá rọ àwọn ará Èkìtì kí wọ́n darapọ̀ mọ́ ìgbésẹ̀ yìí nítorí àti tètè san owó yìí yóò mú kí ó máa gbòòrò sí i, kí ó sì mú ọ̀pọ̀ kúrò nínú ìṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ayọ̀ àti ìdùnnú tí ó gba ọkàn àwọn akẹ́kọ̀ọ́ kan lẹ́yìn tí wọ́n gbọ́ wípé ìdánwò ìṣirò kò pọn dandan mọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ senior secondary ẹ̀ka Art àti Humanity ni ó jọ bí ẹni wípé ó ti yí padà sí ojú kíkorò lẹ́yìn tí ìjọba àpapọ̀ yí ohùn padà wípé iṣẹ́ yìí pọn dandan fún ètò ìgbaniwọlé sí ilé-ìwé gíga. Nínú àtẹ̀jáde àná ni adarí ìròyìn láti ẹ̀ka ètò ẹ̀kọ́ Boríowó Fọláṣadé ti ṣàlàyé wípé ìdánwò Gẹ̀ẹ́sì àti ìṣirò pọn dandan fún ìdánwò àṣekágbá fún akẹ́kọ̀ọ́ O-level. Ọjọ́ Ìṣẹ́gun tí ó kọjá ní ìjọba àpapọ̀ kéde wípé ìṣirò kò pọn dandan mọ́ fún akẹ́kọ̀ọ́ kí ó tó lè ní àǹfààní sí ifásitì láti kẹ́kọ̀ọ́ ní ẹ̀ka Arts àti Humanities. Nínú àtẹ̀jáde àná ni ìjọba ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbaniwọlé sí iléèwé gíga nìkan
ni òfin yìí kó bá, bí wọ́n ti rọ akẹ́kọ̀ọ́, òbí àti àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n dúró lórí ìròyìn tí ìjọba bá fi léde nìkan. Ṣùgbọ́n ẹgbẹ́ òbí àti olùkọ́ ní Nàìjíríà (NAPTAN) ṣe lòdì sí ìgbésẹ̀ ìjọba àpapọ̀ nípasẹ̀ alága Board of Trustees. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn lánàá ni Ògúnbànjọ ti ṣe àpèjúwe èròǹgbà ìjọba ní ìṣinilọ́kàn tí ó léwu. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé iṣẹ́ ìṣirò jẹ́ ojúlówó fún gbogbo iṣẹ́ títí kan Arts àti Humanities nítorí kò sí iṣẹ́ tàbí okòòwò tí kò nílò ìmọ̀ lórí ìṣirò láti ṣe àṣeyọrí, pàápàá jùlọ pẹ̀lú bí ọrọ̀ ajé ṣe rí lóde òní. Bí ó tilẹ̀ jẹ́ wípé akẹ́kọ̀ọ́ Arts lè má fi bẹ́ẹ̀ nílò ìṣirò, ṣùgbọ́n kí wọ́n ṣe é ní pass mark kí wọ́n tó lè wọlé sí iléèwé gíga. Bí NAPTAN ṣe ké sí àwọn olófin ètò ẹ̀kọ́ kí wọ́n ṣe àgbéyẹ̀wò rẹ̀ dáadáa lórí àtúbọ̀tán yíyọ ìṣirò pátápátá kúrò nínú iṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Mínísítà fún ìṣúná Wálé Ẹdùn ti padà sí ìlú Àbújá lẹ́yìn ìrìnàjò ìlera lórí àìsàn tí wọn kò ṣe àfihàn rẹ̀ ní ilẹ̀ United Kingdom. Fọ́nrán aláàyá ìṣẹ́jú 10 kan tí iléeṣẹ́ amóhùnmáwòrán NTA yọ̀ǹda lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni ó ṣe àfihàn bí Ẹdùn ṣe ń dé sí ilé ìtura Fraser ní ìlú Àbújá. Gẹ́gẹ́ bí oríṣiríṣi ìròyìn ṣe jábọ̀, mínísítà pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ láti Ministry of Industry, Trade and Investment Dr. Jùmọ̀kẹ́ Odúwọlé jọ ní ìpàdé àtilẹ̀kùnmọ́rí ṣe pẹ̀lú àwọn aṣojú láti Qatar ní ilé ìtura yìí lánàá. Ọjọ́ Ajé tí ó kọjá ní Ẹdùn rin ìrìnàjò lọ United Kingdom fún ìtọ́jú àìlera, gẹ́gẹ́ bí àwọn tí ó súnmọ́ ṣe fìdí ẹ̀ múlẹ̀ fún akọ̀ròyìn. Lẹ́yìn ọjọ́ díẹ̀ ni wọ́n kófìrí mínísítà níbi ìpàtẹ ọjà kan Arts Exhibition ní ìlú London. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ agbófinró ti fi agídí tú ìfẹ̀hónúhàn tí Ọmọyẹlé Sowore ṣe àgbékalẹ̀ ká láti fi béèrè fún ìyọ̀ǹda Kanu ní agbègbè Maitama ìlú Àbújá. Àwọn olùfẹ̀hónúhàn níbi tí a ti rí Sowore, amòfin Aloy Ejimakor àti àwọn mìíràn ni wọ́n kórajọ sítòsí olú iléeṣẹ́ àjọ alámòjútó ìlà ìbánisọ̀rọ̀ NCC ní Maitama tí wọ́n ń pariwo "Ẹ yọ̀ǹda Kanu báyìí". Bákan náà ni wọ́n gbọ́ bí wọ́n ṣe ń ṣe ìkìlọ̀ fún ọlọ́pàá tako tajútajú tí wọ́n fi ń tú wọn ká, bí ìbọn ṣe ń ró lákọlákọ tí olúkúlùkù ń sá àsálà fún ẹ̀mí rẹ̀. Gbogbo ojúnà ni ó dí dígádígá bí àwọn awakọ̀ láti Buhari, Usafa Dutse àti àwọn apá kan ní Kubwa ṣe rí ìjákulẹ̀ lójúnà wọn àti dé àárín ìlú, lẹ́yìn tí àwọn agbófinró dí ojúnà àárín ìlú Àbújá nítorí àwọn tó ń ṣe ìfẹ̀hónúhàn. Òní yìí kan náà ni ó pé ọdún 5 tí gbogbo òpópónà káàkiri orílẹ̀-èdè gboyin kan pẹ̀lú orin láti ẹnu àwọn ọ̀dọ́ bí wọ́n ti gbé pátákó dání tako ìfìyàjẹni láti ọ̀dọ̀ ọlọ́pàá tí wọ́n sì ń pariwo "EndSARS, End Impunity". Láti Èkó sí Àbújá, Port Harcourt sí Jos ni àwọn ọ̀dọ́ Nàìjíríà ti kojú ìgbésẹ̀ tí wọ́n ní ìgbàgbọ́ wípé kò ṣe wọ́n láǹfààní. Ìtàn EndSARS wáyé látara àkójọpọ̀ ìbínú láti ọdúnmọ́dún pẹ̀lú ikọ̀ ọlọ́pàá Special Anti-Robbery Squad tí àpèdá rẹ̀ ń jẹ́ SARS. 1990s ni wọ́n dá a sílẹ̀ láti fi gbógun ti ìwà ọ̀daràn, ṣùgbọ́n kàkà kí wọ́n dáàbò bo ará ìlú, SARS ni wọ́n fi ẹ̀sùn oríṣiríṣi kàn wípé wọ́n ń ṣe ìlọ́nilọ́wọ́gbà bí wọ́n ti ń lépa àwọn ọ̀dọ́mọkùnrin, pàápàá jùlọ àwọn tí ó bá gbé irun dàda sórí, tí wọ́n wọ yẹrí etí tàbí gbé laptop àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ dání. Wọ́n á gba gbogbo ọwọ́ wọn lójú ìbọn. Àwọn òbí á máa sáré kiri àti rí owó ìyọ̀ǹda àwọn ọmọ gbà. Pábánbárí ibẹ̀ ni ìṣekúpa aláìnídìí àti ìfìyàjẹni. Nígbà tí ó máa fi di ọdún 2020 ni ẹ̀sùn yìí dé góńgó. Orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ wá di ilé ẹjọ́ tí aráàlú ti ń ṣe àgbékalẹ̀ ẹ̀sùn wọn pẹ̀lú ẹ̀rí, àwòrán àti fídíò àwọn tí wọ́n fi ìyà jẹ. Kọ́kọ́rọ́ tó bẹ̀yìn ajá jẹ́ ní fọ́nrán kan tí ó gba orí ẹ̀rọ ayélujára ní ìbẹ̀rẹ̀ oṣù kẹwàá ọdún 2020 tí ó ṣe àfihàn ibi tí òṣìṣẹ́ SARS kan ti ṣekú pa ọ̀dọ́mọkùnrin kan ní ìpínlẹ̀ Delta. Láàárín wákàtí péréte ni ìpè dún fún ìfòpin sí SARS jákèjádò orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Sínétọ̀ Ned Nwoko ti padà fọhùn lẹ́yìn fọ́nrán kan tí ó ṣe àfihàn ìyàwó rẹ̀
òṣèrébìnrin Regina Daniels nínú ìbànújẹ́ bí ó ti ṣe àpèjúwe ìgbésẹ̀ rẹ̀ yìí ní ràbàràbà egbòogi olóró. Nínú àkọọ́lẹ̀ tí ó ṣe sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram lánàá ni Sínátọ̀ ti ṣàlàyé wípé ìyàwó rẹ̀ Regina ní ìpèníjà àṣìlò egbòogi olóró drug and alcohol abuse wípé èyí ni gbòǹgbò ohun tó ń fa ìṣòro. Nwoko ṣàlàyé wípé ó gbọ́dọ̀ tẹ̀síwájú pẹ̀lú ètò àtúnṣe rehabilitation program nítorí ẹ̀mí rẹ̀ ń ba òun lẹ́rù. Nwoko ṣe ẹ̀sùn wípé Regina bẹ̀rẹ̀ sí bínú láàrin ilé bí ó ṣe ń ṣe ìkọlù sí àwọn òṣìṣẹ́ inú ilé ló tún ba ohun ìní jẹ́ nígbà tí òun kò sí nílé. Ó ní òṣìṣẹ́ inú ilé mẹ́ta ni ó ti fọ́ létí láàrin wákàtí 48 ba fèrèsé àti ọkọ̀ jẹ́ láì nídìí. Ní báyìí ó gbọ́dọ̀ kọjá sí ibi wọ́n ti máa tọ́jú rẹ̀ tí kò ní àǹfààní sí egbòogi olóró. Nwoko tẹ̀síwájú wípé ètò àtúnṣe méjì lòun ti fi lọ ìyàwó yálà ní Asokoro tàbí ní Jordan. Ó ní pabambarì ibẹ̀ ní ìkọlù inú ilé tí àwọn alábàáṣe Regina dá sílẹ̀ tí ó ṣe àpèjúwe wọn ní àwọn tó ń fi egbòogi olóró ránṣẹ́ sí i. Ẹ̀sùn wọ̀nyí ń wáyé lẹ́yìn wákàtí díẹ̀ tí àfihàn fọ́nrán kan jẹ jáde lórí ẹ̀rọ ayélujára níbi tí Regina ti ń pariwo nínú ilé wípé òun kò jámọ́ nǹkan kan nínú ilé Ned Nwoko ṣùgbọ́n nínú ilé òun lòun jẹ́ olórí, òun kò lè fi ara dà á mọ́. Ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin Ojengu Samuel Don Ilmani tí gbogbo ènìyàn mọ̀ sí Sammy West náà fi ìbínú fèsì lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram bí ó ti fi ẹ̀sùn kan Nwoko wípé ó ń na mọ̀lẹ́bí rẹ̀. Ó ní tí ó ṣèlérí àti gbèjà rẹ̀. Sammy West kọ wípé gbogbo ibi tí òun bá ti rí ibi ọkùnrin tí ń na obìnrin bóyá ó jẹ́ ìbátan tàbí ará ìta òun á ta á tán síbẹ̀ ṣùgbọ́n kò tíì sí ẹni mọ ohun tí ó fa ìjà báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.